Ọlọ́run ní fèrè fún Lizzy. I thought about you. But mo jẹ́ ẹ̀dá kan. Tẹ́ bá mọ àwọn tó bá close mọ́ mi, ẹ bèrè ẹ̀dá kan. Mo máa sọ pé my WhatsApp. This my WhatsApp is for business. Customer pé ohun òde kò tún ní fún yín lọ́rọ̀ sọ. Torí bó bá ṣe ń bá yín sọ̀rọ̀, Àṣàbí olóríṣà. Ó wá involve agbésórí line pẹ̀lú mi. Fábíyì ló jẹ́ kí n mọ fóònù ọba Yomi Fábíyì. Agbé wọn lórí àwọn tó jẹ́ ọ̀tá sáìdì Tóyìn Abraham. Agbé wọn sí orí kìíní. Ìyá yẹn ṣáà ń lọ. Gbogbo tó bá ti jáde fún Lizzy báyìí máa ti jáde tì. Nígbà Sọjí ṣépè fún mi, mo ṣépè fún ọmọ Sọjí. Gbogbo gbà yẹn bí Dorcas bá ti sọ pé òun gbéga Fọlá, mo fèsì Dorcas. Pé kó mò ń jà fún Lizzy. Mi ò bá kọ́bọ̀ mi ìbéèrè owó lọ́wọ́ èrè o. Mi tiẹ̀ tí ní advert gangan yẹn. Mo tún àfìgbà tó tún gbé advert Florida wèrè tó lóun ta estate. Florida Paradise àtúnbà polówó ẹ̀. Àwọn mi wé lárí mọ́. During that time, I love her because we were hardworking. Ẹ̀bọ̀n tó fi ń kájọ àbí kó gun rí. A ti send the photo ìgbà tó ń wá lórí caterpillar. Ìgbà tí mi yẹn ṣọ̀tà ajé. But before kí n tó dáwọ́ léṣẹ́ ìgbà tó gbéṣẹ́ Tóyìn Abraham wá. I ranked Tóyìn Abraham as an investigative blogger to listen to her side of story. But she refused, she didn't pick up. I continue with the job. Eric Pejot mo parí ìjà wọn. Mo sọ fún yẹn tó nígbà yẹn bólútẹ̀ ló ń wà lọ́sípítù ni òun ò ṣe gbé. But she's supposed to return my call back. She didn't. Mo wá bẹ̀rẹ̀ sí ń jà. Bẹ́ẹ̀ làwọn warriors, àwọn titans. Àwọn titans ti rọ. Àwọn tó burú jù lórí social media. Àfi titan wreck ship gan ni wọ́n. Àwọn ọmọlẹ́yìn ilé Tóyìn Abraham. Bó máa dé page máa jẹ́ lára báyìí page mi ti lọ. Wọ́n tó ti gbé page lọ. Mo jẹ́ ibi tí mo kí tó dáwọ́lé iṣẹ́ Lizzy mo ní 3,000 tó wó mi 5,000 tó wó mi. Ó wá di pé gbogbo àwọn fans mi sá lẹ́yìn mi. 100 péré ni ń wó mi. Gbogbo àwọn fans mi wọ́n sá lẹ́yìn mi pátá. 100 péré ló ń wó mi. Ìsìn àti kú. Bọ̀ kó lè dọ̀sán. Wọ́n bẹ̀ dùn mo switch off mi. Lizzy Anjorin ò bímọ ò lóyún tó bá mọ̀ pé olóyún kò ṣí ikùn ẹ̀. Ó sound awkward. Èèyàn pariwo láàrin tàbí ò bímọ ò lóyún ṣí ikùn ẹ̀. Àṣẹ tó wà lẹ́yìn ọ̀fà jòjè lọ. Àṣọ nǹkan ló ṣe Tóyìn. Ọ̀dọ̀ Tóyìn ni a rí ìkẹ́ wà. Ọmọ Tóyìn ni a rí ìkẹ́. Ibẹ̀ rí gbogbo fíìmù tí alákadá tí Tóyìn ṣe a rí ìkẹ́ wà ní fídíò. Nítorí pé ó ń lára Tóyìn. Ètò sọ yìí pé tí ẹ máa gbọ́ná Tóyìn ó ní Ìyábọ̀ mú MTV ní òkè yẹ pé mi ò gbé kò Ìyábọ̀ olómú Fọlá sọ́dọ̀ ṣé wò má rí ìkẹ́ sọ́dọ̀ kì í ṣe ọmọ Tóyìn ni kì í ṣe lè Tóyìn ló ń gbé sórí gbogbo àwọn tó ń tí ẹ̀ lẹ́yìn àfi tí máa ní Ọlọ́run míì tí mò ń pè Lizzy Anjorin àfi tí n bá ní Ọlọ́run míì tí mò ń pè gbogbo bí tó ní ìdè wọn máa kórè rẹ̀ Ọlọ́run àdìdè yín. You want to do something. You believe you are a controller. Admit it, don't be there. Má jẹ́ wo Facebook, má jẹ́ concentrate ìyàwó tí má fẹ́ block lórí TikTok. Ó mú àrí ìkẹ́ sọ́dọ̀ láti wádìí ní tó ń ṣẹlẹ̀ nínú ilé Tóyìn. To the extent ó sọ fún mi tí n bá parọ́ kábíyèsí Ọlọ́run Elédùmarè ń bẹ lá. Mo tún ní pé kì í ṣe yẹn ló fàjà ìlú ọkọ̀ sọ́ta rí ìkẹ́ fún mi o. Ó kàn sọ pé ó ní pé kò ń ṣí inú òun ní LTV àbí MTV tẹ pẹ̀lú kò. Pé òun ò bímọ rí. Ẹlẹ́ẹ̀kejì tó ló tún fi ṣe òun. Ó ní ọkọ tó fẹ́ ó ní tailor ni.
ó lòun fẹ́ nígbà tó wà l'Abẹ́òkúta ó ní kódà ó máa ń gbá bọ́ọ̀lì lọ́wọ́ pé kó lọ ra oúnjẹ wá ni mo ti sọ̀rọ̀ yìí rí ẹ bá lé sígbà tí mo ti rojọ́ ẹ̀rí ẹ̀gbẹ́ pọ́rọ̀ mi ò change ó lọ máa bẹ́ òun ni wọ́n gbà tí wọ́n mú wá s'Abẹ́òkúta ṣẹ̀fọ́n máa ní kọ́ọ̀sẹ̀ yìí lérí l'Abẹ́òkúta àwọn kan pẹ́ra wọn tìbí kan ó lọ́wọ́ òun ni wọ́n fa àjẹyẹ pé kódà ojú ẹ ó ní Tóyìn jù lọ pọ̀ mọ́ kékeré mo ní sí Tóyìn bá jù lọ mo nígbà tí wọ́n náà ń fẹ́ mo ní bàbá yóò dé ju bíi 14 lọ ó ní rọ́ ó ṣàyè bẹ́ẹ̀ yẹn náà nígbà tí wọ́n ní Tóyìn jù lọ́wọ́ ó dẹ̀ lójú Tóyìn lọ ó ní Tóyìn gba bọ̀bọ̀ yẹn yí pé kí n máa woru bọ̀bọ̀ yẹn ó ń sọ̀rọ̀ ó dẹ̀ híta rẹ̀ ó ní bloody tailor tó máa ń rùn ó dẹ̀ sọ pé wọ́n náà dùn mẹ́wàá ọ̀rọ̀ ẹ̀ tí ń sú mi sáǹsì ọkọ mi ṣe mẹ́wàá ọ̀rọ̀ ẹ̀ tí ń sú mi mi ti ẹ̀ wá lójú oorun mọ́ àtọ̀sán àtòru mi ì lójú oorun mọ́ ìgbà tí ìjà yẹn wá sú mi ibẹ̀ ni president Tapan ti pè mí ìyẹn bàbá láti ó bá bẹ̀ mí pé kí n jọ ìjà tó wà láàrin Lizzy admin mi tó bá ní full video ìgbà tí mo parí ìjà wọn lórí Instagram ó lè gbé sórí WhatsApp as a backup but mo máa fẹnu ṣàlàyé náà ni màá play tó mi like máa disrupt tí máa ti ń sọ̀rọ̀ pé kí n bá wọn parí ìjà first time máa yẹn máa bá mi sọ̀rọ̀ nìyẹn pé gbogbo nǹkan tó ń ṣe yẹn ó ń bá àníwèrè ń dọ́bùdọ́bù káka kọ́mẹ́ǹtì kásìkò tún ti ṣubú kò ní dá fún ẹ̀yin Samsung tẹ̀kàn gba owó mílíọ̀nù láti ta kínní kò ṣe é mú travel ó wúwo ju ẹ̀yin ò gbọ́dọ̀ lè fi ó kàn dẹ̀ kó da fún fúráká tẹ̀yìn bá fọ́ ọmọ yẹn lórí ìyẹn fóònù dọ́bùdọ́bù yìí oní Fílípù àbí kí ni wọ́n ń pè jẹ́ kí n bóyá ti sẹ́ndẹ̀ ìyẹn ló fà wà tẹ́fẹ́rí wa lórí Instagram lọ́dún náà no Tóyìn ló kọ́kọ́ jáde ṣe pé mo dá kọjú ìjà sí Tóyìn gbogbo because our speaker ta kọjú sí Tóyìn gbà yẹn gbogbo ẹni wọ́n ń ká lórí Facebook wọ́n lé ní 20 àwọn tí wọ́n wà nílùú òyìnbó wà nù wọn Lizzy wà devilish no you're too devilish meanwhile ó ti di pé èrò ti pọ̀ lórí ẹ̀ mi bá aṣàgbàlagbà èmi fẹ́ ṣe topic mi mo step down Tóyìn wá jáde Lizzy ti parọ́ ọmọ ọgbọ́n táwa náà ń sọ gbogbo bá ti gbé fún wa Tóyìn wá jáde pẹ̀lẹ́kún pẹ̀lú Bíbélì wípé tó bá yẹ pé gbogbo nǹkan tá à ń sọ nípa òun ó wọ́n gbogbo wa lépè gbogbo gbàgede ní Lizzy ń ṣépè fọ́mọ ẹ̀ ní lórí kọ́mẹ́ǹtì kiri tí bá rí ẹni fẹ́ pọ̀ Ìyábọ̀ ti ṣe pé gbogbo nǹkan tí mo sọ Ìyábọ̀ ti sínú picture Ìyábọ̀ pè mí kó sọ fún mi pé màmá ẹ̀ ń tẹ́ lọ báyìí kó pè mí ẹ rí i pé irú ẹ̀dá bíi Ìyábọ̀ lè ṣe rí i pé ó máa overreact gbẹ̀tí bá ń gossip nítorí fi mú lọ́tà lórí ó máa overreact èyí tí ó fi pìyàn tí ó fi gossip lẹ́yìn á fi bínú sọ síta nature ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni èmi àti tó ìgbà yẹn gan Ìyábọ̀ ṣá máa ń sọ̀rọ̀ ọ̀bọ̀ tó a máa ń ṣe ẹlò nínú IG ni ìgbà mi ti máa like iṣẹ́ ó lè wá kí mi síbẹ̀ Nkechi Blessing wá kí mi síbẹ̀ gbèsè àìgbè wá kí mi síbẹ̀ bí mo bá wọn ṣe ara kan kí Lizzy nìkan mo ní one to one talk away tí gbogbo Nollywood pátá àti gbà yẹn lórí mi ti kẹ́ ẹ̀ olórí mi kiri gara mi lọ ó ló fà àwọn Titans ló náà yíbo ara nǹkan náà ní fi ń bú mi ní ìṣòro lórí mi rí kónkóló àwọn Titans ni mo bá bàtí Tóyìn jáde fún wa lára wa bá rọ ara tèmi rọ pé ẹ̀sìn olóró òǹbò pẹ̀lú Bíbélì kò pẹ́ ní Mr. láti wá pé kí n jọ kí n bá wọn parí ìjà yìí bó dẹ̀ lọ sórí Instagram nígbà yìí hello everybody bá sọ fún Tóyìn bó ti ẹ̀ pé yẹ pọ̀rọ̀pọ̀ mọ̀ òun
ọkọ ẹ̀ tó wà bàmú ni mo jẹ́ pé ọkọ ẹ̀ tó kọlà sójú dẹ́mi fi bù ní ó yà lọ́mọ òun ó dé ní pé Lizzy ló sọ bẹ́ẹ̀ ló ṣépè fọmọ òun mo bá ní kí ló fi mọ̀ pé Lizzy máa jàkú ni street fighter ni street urchins ni she is a scallywag ó máa jàkú ni o ló jẹ́ pé gbàgbé yẹn tó bá sọ fún yí pé kó má jà mọ́ tó fi máa ń ṣépè fún wọn ebi mọ̀ pé wọn ò wí bẹ́ẹ̀ ká ló ti sọ fún mi pé wọn sọ pé kó má jà mọ́ ṣé mi àwa lọ parí ìjà lórí Instagram lọ́dún tá à ń sọ yìí ó ṣe á ti rin báyìí ó ga o ilé ìtìrin ó lẹ́tìkẹ́ o ó kọjá aládàrájá ìwọ́n lẹ́sẹ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá léèyàn fẹ́ sọ́ọ̀kì wọn bẹ́ẹ̀ kò kánu tẹ́ bá gbé kó kánu irú ọ̀gẹ̀dẹ̀ wo wọn lọ mú yìí mo ti ẹ̀fẹ́ tíra kí n tiẹ̀ la kò ṣeé la ó wọnú ẹnu bóróbóró bóróbóró yòbó ń sìn ẹ rí mi bá ní kí n bú ẹni tó lo kóyè náà ní ìsìn wọn ní kí lèmi náà wá dé díẹ̀ ẹ mọ̀ fi kéèyàn ga téèyàn bá ti ga ẹ mọ̀ fi wé oko ta ló sọ fún yín bẹ́ẹ̀ alala ẹ mọ̀ idún tí mo ti ń dóko ni kí ló dé ìbànújẹ́ ọjọ́ tó ti pẹ́ Ọlọ́run mọ̀ níyẹ́ kárí o mo dẹ̀ ń wo kíní mo sì ń wojú ẹnìkan pẹ̀lú kóyè baálé mi.